ẹkùn náwó gan afurasí ajínigbé méjì wọ́n sì dóòlà èèyàn méjì tí wọ́n mọ̀ jí gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ìrú ẹkùn security network ó ti náwó gan àwọn afurasí ajínigbé méjì tí wọ́n sì rí èèyàn méjì gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé náà ní agbègbè ọ̀rá ìgbómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ọjọ́rú Wednesday ní ẹ̀ṣọ́ aláàbò náà ọ̀nà ní àwọn mọ̀ ṣiṣẹ́ náà lẹ́yìn tí àwọn mọ̀ gba ìròyìn pé àwọn afurasí ajínigbé mọ̀ jí èèyàn mẹ́ta kan gbé ní ìlú náà tí wọ́n sì kó wọn wọgbó lọ. Olórí ẹ̀ṣọ́ aláàbò ìrú ẹkùn mọ̀ sọ pé àwọn afurasí náà wọ́n mọ̀ ti jẹ́wọ́ pé ọmọ orílẹ̀-èdè Niger Republic ń làwọn táwọn sì wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣiṣẹ́ ibi. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó ń jà fún ìdásílẹ̀ Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho tó mọ̀ tún jẹ́ olùdásílẹ̀ ìrú ẹkùn ó mọ̀ sọ wípé àwọn ti fa àwọn afurasí náà lé àwọn ọlọ́pàá òkè ìlà lọ́wọ́ fún ìwádìí tó mọ̀ péye àti gbígbé ìgbésẹ̀ òfin tó mọ̀ yẹ lórí àwọn afurasí náà. Ìgbòho ní ojúṣe àwọn ni láti dáàbò bo àwọn aráàlú kí àwọn sì dènà iṣẹ́ ibi àwọn ajínigbé láì fa wàhálà rárá. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ìrú ẹkùn mà jẹ́ ìdásílẹ̀ láti ṣiṣẹ́ ní àwọn ìlú tó wà ní ẹsẹ̀ kùkú tójú àwọn ọlọ́pàá kò lè tó kí àwọn sì ṣe iṣẹ́ ní ìlànà tí òfin gbé kalẹ̀. Ó wáá rọ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn aráàlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀ láti wà ní ojúlá alákànfin sọrí kí wọ́n sì mú àlékún bá ìṣàmúlò àwọn fijilantè ní agbègbè kó wá wọn. Bákan náà ló ní wọ́n gbọ́dọ̀ máa fi ìròyìn tàbí tí wọ́n bá kẹ́fìn ohun tó ṣe àjòjì ní agbègbè wọn kí wọ́n máa fi tó àwọn ẹ̀ṣọ́ ààbò létí ní kíákíá. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ọ̀rá ìgbómìnà yìí ó tún ṣàfihàn báwọn ajínigbé àti agbébọn bí wọ́n ṣe ń fi àwọn igbó ọba tó wà láwọn ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀yọ́, Kwara àti Oǹdó tí wọ́n fi ń ṣe ibùgbé tí wọ́n sì ń ṣe àwọn aráàlú lọ́ṣẹ́. Ìrú ẹkùn tún fi kún wípé iṣẹ́ sì ń lọ o láti ṣàwárí ẹnìkan tó mọ̀ kù ní ààyè àti àlàáfíà. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wí ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o àánú Ọlọ́run yóò wà èmi àti ń rí àkú ìsinmi òpin ọ̀sẹ̀.